kú dédé àsìkò yìí, a kú àṣepọ̀ ọdún kérésì, a sì kú ìpalẹ̀mọ́ ọdún tuntun. Yóò bá wa ní ayọ̀ ohun àlàáfíà láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 28 nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún. À ń bọ̀ náà. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tòun ti àwọn lẹ́nu lọ́rọ̀ ogunlọ́gọ̀ àwọn ẹgbẹ́ níjọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ ìkíni kẹ́dùn eléyìí tí wọ́n bá ní kẹ́dùn sí gbogbo ọmọ ìpínlẹ̀ Òndó pátápátá nílé lóko lẹ́yìn odi orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó taari ọ̀rọ̀ bántabànta kan jáde o léléyìí tó gba omi lójú ẹni, èyí tí wọ́n fi ń kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Òndó, ẹbí ará ọ̀rẹ́ fún ti ìpapòdà akú aráfẹ́rakù ẹni rere eléyìí tí gómìnà ìpínlẹ̀ wọn Rótìmí Akérédolú èyí tó dágbére fún ayé kódìbò ṣe o ní àná tí í ṣe ọjọ́rú ọjọ́ Wednesday lówùúrọ̀ kùtùkùtù àná lẹ́yìn àìsàn eléyìí tí gómìnà olóògbé ọ̀hún tó ti ń bá fẹ́ra fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn kó tó di wípé ọlọ́jọ́ gbà á ó mú lọ ní àná tí í ṣe ọjọ́rú ọjọ́ 27 nínú oṣù kejìlá ọdún 2023. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣàpèjúwe olóògbé Rótìmí Akérédolú gẹ́gẹ́ bí ọkùnrin ogun takuntakun eléyìí tó gbangba sùn lọ́yẹ́ tí ò sì ní ìbẹ̀rù ẹnikẹ́ni eléyìí tó bá jẹ́ pé kò ṣòótọ́ o, nítorí pé Rótìmí Akérédolú jẹ́ ọ̀kan nínú àwọn gómìnà èyí tó mú òótọ́ ní ọ̀kúnkúndùn tó ń ti ìwà ọmọlúàbí àti ìfẹ́ ará ìlú kó tó di pé ọlọ́jọ́ dé. Ní gẹ́rẹ́ lẹ́yìn eléyìí tí wọ́n kéde ìpapòdà gómìnà ọ̀hún, èyí tí Bọ́lá Tinubu ránṣẹ́ ìkíni kẹ́dùn sí gbogbo àwọn ẹbí, mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti gbogbo olùgbé ìpínlẹ̀ Òndó. Níbẹ̀ náà láti rí igbákejì ààrẹ ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ti àwọn gómìnà tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Ọgbẹni Adémọ́lá Adélékè tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú àti àwọn gómìnà lápá òkè ọya lọ́hùn-ún tó fi mọ́ ìlà oòrùn àti àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì tó fi mọ́ àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn mùsùlùmí àti àwọn orí adé gbogbo wọ̀nyí ni wọ́n rán iṣẹ́ ìkíni kẹ́dùn sí ẹbí, ọ̀rẹ́ àti gbogbo ọmọ ìpínlẹ̀ Òndó kú aráfẹ́rakù gómìnà Rótìmí Akérédolú. Ní gẹ́rẹ́ tí ọ̀rọ̀ ń lọ, òun ni wọ́n ṣe ètò ìbúra fún gómìnà tuntun eléyìí tó jẹ́ adelé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Òndó ní nǹkan bíi aago 5 ó kọjá ìṣẹ́jú 27 ní ìrọ̀lẹ́ àná ní ilé ọba èyí tó ń bẹ nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún látẹnu ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ náà eyín adájọ́ Òdúṣọlá Olúṣẹ́gun èyí tó búra fún adélé gómìnà eyín Ọgbẹni Lọ́kì Orímisan Aiyedatiwa láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Òndó. Gómìnà tuntun aṣẹ̀búra fún ní ìpínlẹ̀ Òndó eyín Ọgbẹni Lọ́kì Orímisan Aiyedatiwa òun mà ló ti jẹ́jẹ́ ìtẹ̀síwájú láti gùn lé àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí olóògbé eyín Rótìmí Akérédolú tó ti ń ṣe lọ tẹ́lẹ̀ kó tó di wípé ọlọ́jọ́ dé o,
bákan náà ló ṣe ìlérí ìgbà ọ̀tun àti mú ayé dẹrùn fún àwọn olùgbé ìpínlẹ̀ Òndó gẹ́gẹ́ bí ohun tó ń bẹ lóòkun àyà olóògbé gómìnà àti Òhun náà tẹ́lẹ̀ tó sì jẹ́ wípé wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ eléyìí tí gómìnà tuntun tí wọ́n ṣe búra fún èyí tó jẹ́ adelé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Òndó Ọgbẹni Aiyedatiwa tó sọ ní gẹ́lẹ́ tí wọ́n búra fún ní àná lẹ́yìn ìpapòdà ikú Rotimi Akeredolu. Òun ló ti sọ̀rọ̀ ọ̀hún onílákọ̀ọ́kọ́ òun bá gbogbo ọmọ ìpínlẹ̀ Òndó nílé lóko lẹ́yìn odi òun bá wọn kẹ́dùn. Bákan náà ló ń kí ẹbí olóògbé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún Rotimi Akeredolu wípé wọ́n kú ara fẹ́ra kù ẹni re àti èèyàn rere akọni ogun tó gbangba-sùn lọ́yẹ̀ èyí tó dágbére wípé ó dìbò ṣe fún ayé ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Aiyedatiwa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ọ̀gá òun èyí tó dágbére fáyè tó gùnlé ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni wọ́n ti ṣe ní àṣeyọrí tó sì jẹ́ wípé ó ti ń di lílò fún gbogbo mùtúmùwà igun mẹ́rin àwọn olùgbé ìpínlẹ̀ Òndó. Ó ní àwọn èyí tó jẹ́ wípé iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ òun fi dá àwọn èèyàn lójú wípé kò ní sí àkàntì àbí àpatì iṣẹ́ kankan bí ti ń kó kéré mọ́ ní ìpínlẹ̀ Òndó bí kò ṣe wípé àṣeyọrí ni àwọn yóò ṣe iṣẹ́ ọ̀hún. Aiyedatiwa wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn òṣìṣẹ́ ọba ọ̀hún àti gbogbo olùgbé ìpínlẹ̀ Òndó láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba àwọn oníjẹ́ tó kò yé kí àṣeyọrí náà kó lè múnádóko. Ó wá ní nǹkan wọ̀nyí gan ni ó jẹ́ kí orí òun gbà àti wípé àdúrà àwọn ó ṣe pàtàkì nítorí pé àdúrà báyìí ń lọ̀pá Kristẹni. Ó ní àdúrà náà ni ó tún jẹ́ ọ̀kan gbòógì láti lè jẹ́ kí àṣeyọrí kó tètè farahàn nínú àdáwọ́lé òun gbogbo. Ọ̀gbẹ́ni kan rèé ẹni ọdún 33 years èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Bùsáyọ̀. Òun mà ló ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ pẹ̀lú oògùn ó ń payán ó ń pàdù ó ń pa ìkútélé ilé eléyìí tí arákùnrin ọ̀hún tó gbé jẹ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lẹ́yìn ìwádìí ọ̀fìnkínítò tí aṣojúkọ̀ròyìn ilé-iṣẹ́ ìròyìn Feli-feli TV tó ṣe sí agbègbè Ìbàfò ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìpínlẹ̀ Ògùn níbi tí ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ ni wọ́n ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Sunday èyí tó kọjá yìí wípé kérésì kù ọ̀la òun náà ni ọ̀gbẹ́ni ọ̀hún Bùsáyọ̀ Adébáyọ̀ ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan èyí tó kọ̀ jálẹ̀ láti fi orúkọ rẹ̀ léde ṣe lálàyé wípé olóògbé náà àwọn àtòun tirẹ̀ ni wọ́n jẹjọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ó ní ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ni olóògbé ọ̀hún ló máa ń sọ̀rọ̀ wípé ohun gbogbo ó ti polúmúkuṣu mọ́ òun lójú ohun gbogbo òye òun mọ́ ọkàn òun sì ń pòrúurú nípa ìdí èyí aláti ṣe ni ó máa ti ṣe ara rẹ̀. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òun máa ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló farú gbólóhùn yìí lẹ́nu ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ láti ṣàlàyé pàtó ohun tó fà á láti máa pe àwọn gbólóhùn wípé ohun gbogbo ni ó ti sú òun alátiṣe ni ó máa ti ṣe ara rẹ̀ ló kọ̀ jálẹ̀ láti ṣe lálàyé fún òun. Ó ní sí ìyàlẹ́nu lòun gbọ́ wípé ó lo oògùn òtàpìàpìà èyí tó gbéjẹ tí ó sì gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀. Ènìyàn kan náà eléyìí tó tún ṣe lálàyé fún aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa òun náà ṣàìsọ́ di mímọ̀ ó ní tímọ́tímọ́ lòun pẹ̀lú olóògbé náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lòun máa ń gbà á lámọ̀ràn nígbà tó bá ti sọ àwọn ọ̀rọ̀ èyí tó dàbí wípé ohun gbogbo kò yé ènìyàn mọ́ ayé ti sú ni lòun máa ń gbà á lámọ̀ràn wípé oníkálukú pẹ̀lú àgbélébù rẹ̀ kò sẹ́ni tí ò ní ìṣòro ṣùgbọ́n a ní àforítì kéèyàn sì ní ìfiyèsí tó ń ti ẹ̀bẹ̀ àdúrà sí Ọlọ́run ènìyàn yóò borí ìṣòro. Ó láwọn ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún òun ọgbẹ́ ọkàn ló sì jẹ́ pẹ̀lú láti gbọ́ ikú ọ̀gbẹ́ni ọ̀hún wípé ó ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti tẹ̀síwájú báyìí nínú ìwádìí lórí ọ̀rọ̀ ikú náà kí wọ́n lè mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹ̀ gangan kó má jẹ́ wípé àwọn oníṣẹ́ ibi ló dàbí ọgbọ́n tí wọ́n gbé oògùn òtàpìàpìà síwájú olóògbé lẹ́yìn tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ nínú ilé àǹtí rẹ̀ kan èyí tó ń gbé pẹ̀lú rẹ̀
ní agbègbè Ìbàfò níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ọ̀rẹ́ kan tínú ń bí mà ló ti bínú báyìí o pẹ̀lú bí wọ́n ṣe na arákùnrin kan tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ rẹ̀, bẹ́ẹ̀ sì ni ìròyìn kò tíì fi orúkọ rẹ̀ léde o fún ẹ̀sùn wípé ó ṣekú pa ọmọ ọdún 12 ọkùnrin kan Ayọ̀mídé Agùnbíadé o ní ọjọ́ Kérésì tí í ṣọjọ́ Ajé eléyìí tó kọjá yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní agbègbè Odò Alárò ní ìjọba ìbílẹ̀ Òdògbólú ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n sọ wípé lọ́jọ́ Ajé ni arákùnrin kan eléyìí tó jẹ́ ìbátan sí ọmọdékùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Agùnbíadé yìí ló dédé wọlé o tó sọ fún Ayọ̀mídé wípé kó múra rẹ̀ òun fẹ́ gbé ṣeré jáde lọ àti wípé ọjọ́ Kérésì tí í ṣe ọjọ́ Ajé gangan ìní ọjọ́ ìbí Ayọ̀mídé Agùnbíadé tó jẹ́ ọmọ ọdún 12 yìí. Ó pé ọmọ ọdún 12 lórí ilẹ̀ alàyè lọ́jọ́ Ajé gangan tí í ṣe ọjọ́ Kérésì. Ọjọ́ yìí náà sì ni ọjọ́ ikú rẹ̀. Èyí tí wọ́n ní ìbátan sí ẹbí bàbá Ayọ̀mídé yìí ló wọlé ò tó ní kí Ayọ̀mídé kó múra dáadáa, òun fẹ́ mú jáde ṣeré lọ láti lọ ra ẹ̀bùn ọjọ́ ìbí àti ẹ̀bùn Kérésì fún Ayọ̀mídé. Sí ìyàlẹ́nu wọn ní lọ́jọ́ Kérésì yìí Ayọ̀mídé ò darí padà wá sí ilé tó di ẹni tí wọ́n wà o ní agbègbè ọ̀hún kó tó di wípé àṣírí tú lọ́jọ́ Ìṣẹ́gun sí ọjọ́rú Wednesday. Wọ́n ní èyí tó fà á tí àwọn ọ̀dọ́ tínú ń bí náà kí wọ́n ṣinú bí o láti na arákùnrin ọ̀hún. Lásìkò tí wọ́n ṣe àwárí Ayọ̀mídé, òkú rẹ̀ ni wọ́n bá o, èyí tí wọ́n ní ìbátan ẹbí bàbá rẹ̀ yìí ó ti pa Ayọ̀mídé fún ètùtù ọlà. Lẹ́yìn nínà eléyìí tí wọ́n nà lánà bá mi ló bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnujẹ́ o wípé òun pa Ayọ̀mídé, òun fẹ́ fi ṣe ètùtù ọlà látàrí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ èyí tó lò láti tan ọmọ òun kúrò nílé lẹ́yìn tí ìyá rẹ̀ tí wọ́n jáde lọ tí wọ́n fi ọmọ òun sílẹ̀ nílé àti àwọn tí wọ́n jọ jẹ́ alábàágbé wọn. Ní báyìí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti mú arákùnrin ọ̀hún sí àgọ́ wọn báyìí láti bẹ̀rẹ̀ sí máa fi ọ̀rọ̀ wá lẹ́nu o ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ èyí tó fi ṣekú pa ọmọ ọlọ́mọ eléyìí tó jẹ́ wípé ó ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé tó túbọ̀ sí ọjọ́ ìbí rẹ̀ tó ṣekú pa á. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ń dẹ̀rín pòṣónù eyín bàbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Hallelujah Àpóbọmẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Alibaba, òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé bí Olúbàdàn bá wọ ṣòkòtò péńpé ó mọ bàbá ẹgbẹ́ ẹni tí ń ṣe o. Ó ní aṣọ ńlá kọ́ lèèyàn ńlá àti wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹnìkan fẹ́ o ló jẹ́ èèwọ̀ fún ẹlòmíín. Ó ní lára àwọn adẹ́rìn-pòṣónú tí máa ń ṣeré oní ìṣẹ́jú àáyá tí wọ́n fi lórí ayélujára tá a mọ̀ sí skit maker, èyí tó jẹ́ wípé ó ní òbítíbitì owó ṣùgbọ́n eléyìí tí ó fi ayélujára ṣe gbé tó jẹ́ pé lẹ́yìn iṣẹ́ rẹ̀ tó ń fi síbẹ̀ tó sì rí owó ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbé ayé rẹ̀ tó ń ti mọ̀lẹ́bí rẹ̀ kò fi sórí ayélujára. Ẹgbẹ́ náà tí wọ́n ń pè ní Mark Angel Alibaba ni lára àwọn adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó rí òbítíbitì owó lóṣooṣù tó wọ̀ ohun tó $300,000 ní oṣooṣù. Ó ní Mark Angel ó jẹ́ kan nínú wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní òfojú sí lára látàrí ọ̀nà eléyìí tó ń gbé àwọn eré rẹ̀ gbà pẹ̀lú ìmúra rẹ̀ àti bó ṣe kọ̀ jálẹ̀ láti máa fi àwọn ìgbé ayé rẹ̀ bí tí ń jẹ bí tí ń mu sórí ayélujára o. Alibaba ní àwọn nǹkan wọ̀nyí ní ò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fojú sí Mark Angel dára bóyá ó lówó àbí kò lówó. Alibaba tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣe lálàyé níbẹ̀ ló ní òun gbà fún Mark Angel ó torí pé ó ní ọgbọ́n ìmọ̀ òun òye. Ó ní kò dàbí àwọn aláriwo àgbá òfìfo èyí tó kàn dún worowóró lásán o tí wọ́n ní nǹkan kan tí wọ́n ṣe bẹ́ni tó ní o. Ó ní látara àwọn nǹkan wọ̀nyí ó ní tó bá jẹ́ wípé olóṣèlú ni Mark Angel ni tàbí ẹni tó ń ṣe òwò epo bẹtiróòlù tàbí ẹni tó ń ṣe òwò lílá ní orílẹ̀-èdè Nàìjíríà,
ó ní àwọn ènìyàn wọn ó ti fojú sí lára, wọn yóò ti mọ iye ìwọ̀n tó tẹ̀ nínú owó. Alibaba wá gba Mákẹ́ńjẹ̀ lámọ̀ràn láti tẹ̀síwájú nínú dáadáa tó ń ṣe, bákan náà kó máa gbé ìgbé ayé tí yóò fún ní ìrọ̀rùn àti ìdùnnú nínú ìrìnàjò rẹ̀ lọ́jọ́ alẹ́, gẹ́gẹ́ bí Alibaba bó ti gba Mákẹ́ńjẹ̀ lámọ̀ràn àti ọ̀rọ̀ tó ń sọ. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ títí dojúmọ́ ọ̀la tẹ́tùn aláǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà ò ní nà wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.